fẹ́ kó àwọn ọmọ mi Òṣòlòmí gangan kò fẹ́ kó èdè kò fẹ́ kó HIV tí tó kí lókùn táwọn ìyá mi Òṣòlòmí gan máa ń mu. Àwọn náà fẹ́ dúró nínú duplex tó gbẹ nínú ọkọ̀ ọlọ́yẹ tó kù rìrìrìrìrì. Ogun oṣó kọ́, ogun àjẹ́ kọ́, ogun emèrè kọ́. Ogun tó ń jà Yorùbá ní ogun Nàìjíríà. Ogun tó ń jà Yorùbá. Ẹ sòdodo ọ̀rọ̀. Mo gbórin kan lẹ́ni pé ìpìlẹ̀ tí bàbá Aládùúrà fi lélẹ̀ rèé. Àfi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Ṣé ẹ̀yin wòlíì òde òní ṣé ẹ ṣì wà lórí òtítọ́? Ogun tó ń jà Yorùbá kì í ṣogun àjẹ́, kì í ṣogun emèrè, kì í ṣogun ìdílé bàbá, kì í ṣogun orogún. Ogun Nàìjíríà ló ń jà Yorùbá. It is the only Yorùbá land that need deliverance. Ẹ má tàn wá. The only deliverance that we need now is Yoruba. The Yoruba must be delivered. Yoruba land must be delivered. Tí Yoruba bá wà deliver, Yoruba land bá wà deliver. Àwọn tó wà lórí ilẹ̀ Yoruba ara máa tù wọ́n. Ẹ̀ṣẹ̀ tí Amẹ́ríkà ń dá ní èdè ìran Yorùbá, gbogbo Yorùbá ò lè dá ní ọdún kan. Wọ́n dẹ̀ ń gbádùn. Ilẹ̀ wa ló nílò deliverance. Ẹ̀yin pásítọ̀ kàríkà ṣọ́ọ̀. Kí dẹ̀ tó ń ṣẹjọ́ wọn? It is me and you. Tó bá jẹ́ pé àwọ̀ ènìyàn ń ṣá. Oh God. Airport road, odò tó ń ṣàn. Oh God. Màá ti jí débẹ̀. Wọ́n á ti gé ọṣẹ yẹ kéékèèké. Ó lè jẹ́ ní àárọ̀. Màá wẹ 21. Tó bá tún dọwọ́ ọ̀sán màá tún lọ wẹ another 21. Tó bá tún dalẹ́ màá tún wẹ another 21. Hello brother mi. Hello sir. Mo wà lórí program. Ṣé ẹ lè ṣàlàyé díẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀kà bí wọ́n ṣe ń pààyàn èrèdí tó fi ń pààyàn ní Ọ̀kà ṣé ẹ kàn lè ṣàlàyé díẹ̀ now ká tó wá padà wá. Ẹ káàárọ̀. À ń dayó. Ẹ kú ètò. Yes sir. Ọ̀rọ̀ Ọ̀kà tó ṣẹlẹ̀ méjọ́lì ni pé àwọn tó ń dáko àti àwọn onímàlúù because kò tí ọjọ́ kan táwọn èèyàn wá lọ sínú oko tí ò ní sí àfisùn bí àwọn màlúù ní pa oko wọn jẹ́ èèyàn ọwọ́ léwọ́ ẹ̀gẹ́ sílẹ̀ lóko kẹ́ padà sílé kẹ́ kọ́kọ́ yín balẹ̀ kẹ́ tó jókòó màlúù àti fi gbogbo ẹ̀gẹ́ jẹ. Nínú ọkọ̀ ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ní August yẹn yẹnsìn àtàwọn Fúlàní ni wọ́n ti jọ ní kéèsì dáadáa ní ọ̀dọ̀ Àmọ̀tẹ́kùn lọ́dọ̀ ọlọ́pàá tó pé wọ́n ti san compensation fún bí ẹ̀mí lu kan. Ilé tó fi páyẹ̀sì kò ju bí ọ̀sẹ̀ méjì síra tó san compensation kan fún kó tó di pé ọ̀rọ̀ pípa ẹ̀ ṣẹlẹ̀. Even kó tó ọ̀rọ̀ pípa ẹ̀ tó ṣẹlẹ̀ ni pé a ti ní rìpọ́ọ̀tù pé wọ́n ṣe mítì wọ́n ti pàdé pé àwọn tó ń dáko sígbó wọ́n tó ní àgbàrá kan tó gba àárín oko kọjá ní àárín ilẹ̀ ìlú akọjá lọ sí sáìdì ìṣẹ̀yẹ ní Ẹ̀dó. So omi yẹn ló máa àtúràtì àwọn màálù ló tọ́ wá sí ibẹ̀ yẹn. So wọ́n dẹ̀ sọ lẹ́bà tàìm pé àwọn ò lè sá níbẹ̀ torí omi. Ẹ dúró ẹ dúró sà àwọn onímàálù ní àwọn ò lè fi bẹ̀ yẹlẹ̀ àbí. Pé àwọn máa gbé omi yẹn làwọn màálù wọn máa mu pèlè sí gbogbo àwọn tó dáko sí gbogbo tòsí ibi àgbàrá yẹn níbẹ̀ tí oko wọn bá dùn dẹ̀ wọ́n dẹ̀ máa ń tó bá ti wọ́n máa ń kírọ́ọ̀sì àgbàrá yẹn náà wá sí ọ̀dà sáà lọ́ máa jẹ oko àkùdẹ̀ sí àwọn onímàálù yẹn tẹ́ pé orílẹ̀ Ọ̀kà náà wà àwọn ànọ́dá local government ló ti máa ń wá. Torí ilé tó ṣẹlẹ̀ níjọ́ níjẹta àbí jẹ ní bẹ́ẹ̀ sì ni lóko èmi ò sí
nígbà tó ṣẹlẹ̀ so sí tẹ́sí pé kíní bọ̀ wọ́n kàn rí òkú ẹnìyẹn náà lóko ni but ìwádìí ń lọ ẹ̀mọ̀ tí investigation bá wà lórí nǹkan èèyàn ọkọ̀ lè sọ pé báyìí. ok wọ́n kàn dédé bá òkú ẹnìyẹn lóko àbí. lóko pẹ̀lú gbogbo wọn rí wọ́n bọ́ṣọ ẹ̀ bí pé wọ́n tiẹ̀ kọ́kọ́ bá a sùn tó ṣe because kò sí aṣọ lára ẹ̀ wọ́n ríbi tó bọ́ pátá àti táìtì tó wọ̀ wọ́n ríbi tó bọ́ sí lábẹ́ ibi òkú bẹ̀ wọ́n ríbi tó bọ́ aṣọ ẹ̀ wà lápá kan pátá àti táìtì tó wọ̀ wà lápá kan then wọ́n make attempt àti pé bóyá kọ́tì wọn ní small kọ́tì níbi ẹ̀gbẹ́ ojú ara ẹ̀ ó ní àwọn wúdù kékeré gbọ́ kò sí wúdù tó ní tí ó lè lídì sí ikú bí ọ̀kan tó yẹ pé bóyá wọ́n tẹ̀ pa ni àbí kankan bíkọ́ bó ṣe wúmọ̀ àwọn tó ní bọ́dì lọ bẹ́ẹ̀ náà. ok. ẹni tí àwọn ọlọ́pàá yìí tó wá di lórí ti eléyìí tó ṣẹlẹ̀ ní ìjẹta kọ́mọ́dà ẹgbẹ́ yàn ń bọ̀. ẹ sọ fún mi ẹni kan ti wà nílé ẹjọ́ láti last year. eléyìí tó wà nílé ẹjọ́ yẹn sì òkú yẹn gan báyìí wà mọ́ṣúárì wọ́n ti sìn láti ọgọ́sì yẹn. ok. òkú ẹ̀ wà mọ́ nípa tó túwèé tí sójà kó nǹkan sójà ló gbogbo nǹkan ní ibi tí mo sọ ẹ́ sì á ba àwọn fúlàní kó tó tẹ̀ tí fẹ́ di bí ìlú kò jìnnà síbẹ̀ yẹn náà tó ti fẹ́ sọ bẹ́ẹ̀ dìlú nínú oko yẹn kò jìnnà síbẹ̀ yẹn so bọ́n ṣe lọ ọbẹ̀ lóye tí kó tó débẹ̀ àwọn sójà àwọn ti sọ láti gbogbo ọ̀dọ́ wọn tó ti security fún wọn. àwọn ọmọ wa méjì tó kú wọn ìkan lára wọn sì wà ní olókùúta prison bá ṣe sọ̀rọ̀ ẹ̀ but ìkan lára wọn tó dà pé ẹsẹ̀ ò fẹ́ gbé bíi pé ó ní poliomyelitis kan láti kékeré ìyẹn bí because of the condition àríyẹn gbà sílẹ̀ nínú oṣù kẹrin kọ́ yẹn sọ̀rọ̀ ìkù kan mbẹ̀ bí ìdí bá ṣe sọ̀rọ̀ ẹ̀ òkú tó pàgbà yẹn náà ayélujára ó wà ní mọ́ṣúárì ìdí bá ṣe sọ̀rọ̀ ẹ̀ kó tó di pé ilé tó wá ṣẹlẹ̀ but ilé tó ṣẹlẹ̀ ń sìn kó ṣe dùkọ́ sọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ ń sìn kò jìnnà sí gbòòrò kò ṣe inú oko náà tó jìnnà. so àwọn ará wọn kò because tàbí gbogbo bí wàhálà ṣe ti ṣẹlẹ̀ nínú àwọn oko yẹn àwọn èèyàn gbogbo wọ́n ṣe dáko lọ́dún ìsìn àwọn èèyàn sá ní sáìdì àkọjá àgbàrá lọ́wọ́ wọn sá tó wọ́n wá sí ìdílé wa ń dá oko sí torí yẹn á wá sílé gbogbo àwọn tó ní ewúrẹ́ àníkọ́kọ́ ewúrẹ́ wọn kúrò ní ìlú so that àwọn tó bá fẹ́ dáko sítòsí kò ní sí pé bóyá ewúrẹ́ da oko wọn láàmú dẹ́bà dé ló wá ṣe lè rí ewúrẹ́ kọ̀ọ̀kan tó rí ìgboro àwọn tó léwúrẹ́ wọ́n pàpọ̀ ewúrẹ́ wọn sódà àwọn tó lè máa dáko sódà àwọn tó lè máa dá lọ síbi tó jìnnà torí ẹ̀rù. kí ni ọba ìlú àtàwọn ìjòyè ìlú ṣe lórí ọ̀rọ̀ ẹni tó wà nínú àhámọ́ yẹn tó ń gbé lọ kóòtù. ìkọ́jọ́ kọ́ ṣẹlẹ̀ ni pé ìbátọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ táwọn obìnrin ilé tó ṣẹlẹ̀ ní ọgbọ̀nsì àwọn obìnrin wọ́n fìwúnú lọ hàn ní pálásì tó jẹ́ bí olórí ọba ní ọ̀kà bíṣìṣ olúbàkà wọ́n lọ sí pálásì wọ́n protest wọ́n ṣe ní ẹ̀yìn ìgbà yẹn ó dà pé gbogbo ọba àkókò wọn pe mítì sí ààfin ọwá ọ̀fọ̀gbàdé ó dà pé òní chairman ọba àkókò wọ́n ṣe mítì bọ̀ láti ìgbà yẹn àtúrí more step because dá pé step wà ní àwọn màálù òní wọn ní máa dàyàn láàmú because wọn tí ì jáwọ́ àti dàyàn láàmú kò sí ọjọ́ yẹn táwọn èèyàn lọ kó tí wọ́n padà sílé pẹ̀lú ẹ̀sùn kan àbí kejì fún àwọn tó ní ọ̀gẹ̀dẹ̀ síbi tòsí gbogbo àgbàrá tí mo sọ ẹ̀ sì tó fi pọ́n tó ti ń gé mọ́ ọ̀gẹ̀dẹ̀ fún màálù tó kó máa jẹ́ nínú gbogbo wà tó sì kíní sí ẹ̀ tó kó yẹn rí màálù tó ń gbé ọ̀gẹ̀dẹ̀ tó gégégé ibi tí màálù ṣe gbogbo jẹ́ so ìgbésẹ̀ tó gbé láti gbà yẹn lọ́ọ́ pé bí irú àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ sí mi ò lè sọ pé ìgbésẹ̀ báyìí àwa àtàwọn aráàlú àti gbogbo ẹ̀lájà ń tiraka tá à ń ṣe kéèsì yẹn fúnra wa. ok iye ẹni tó wà nílé ẹjọ́ yẹn ọba ìlú ò dá sí àtàwọn ìjòyè ìlú. kò sí irú ọ̀dọ́ wa ṣe òkú àwa náà níjòyè kò tó ń pè lólùbà olùbà eléyìí tó lè ṣe àwọn náà ti dàgbà tó ó dẹ̀ fẹ́ rẹra díẹ̀ wọn ní okun náà títí lọ bọ̀ nílé táwọn náà lè ṣe wọ́n ń ṣe bọ̀dé mi ni wọ́n máa ń rán jáde most time. ọba kejì ńkọ́ olúbàkà. olúbàkà olú èmi sì mi ò lè parọ́ mi ò ní access sí wọn bẹ́ẹ̀ kò síyàn tí mo lè gbé ní kò dẹ̀ síyàn tí mo lè kàn pé mo fẹ́ lọ sí ààfin ẹ̀ sòrò àwọn tí mo lè ó tún àwọn ṣífù bíi olúkọ̀mù
Olúkọ̀mú sí ọ̀dà Olúkọ̀mú làwa tó wà so Olúkọ̀mú wà lọ́ndà Olúbàkà so tọ́rọ̀ bá ti ṣe lẹ́mìí Olúkọ̀mú lèmi máa ń pè kọ́ mo lè gbé àwọn mo máa pè bàbá ẹ̀wùkọ́ tó tún ṣẹlẹ̀ lélẹ̀ o wọn làwọn á pè Olúbàkà so tó bá tún pè wọn so nǹkan tó tún discuss náà ọba sí gbè wọn ní máa ilé pẹ̀lú mi but èmi kò mọ̀ pé bóyá àwọn tó yẹ kó dá sí ọ̀rọ̀ yẹn dá sí ní irú bọ́ọ̀ tó wà ní Olókùúta prison yẹn wọ́n á ti filẹ̀ irú bọ́ọ̀ tí ó wà ní mọ́ṣúárì àti wọ́n á ti wá ọ̀nà kan sí because àwọn Fúlàní tí wọ́n kó nígbà yẹn. ṣé ẹ lè dárúkọ àwọn tó yẹ kó dá sí tí ò dá sí. Irú àwọn ènìyàn tí mo mọ̀ kó dídì yẹ kó dá pé ọ̀rọ̀ ẹ máa ní weight okay a ní rep a ní member of rep tó wà ní constituency wa which is Adéfarati Adégbóyèga Dr. Adéfarati Adégbóyèga so a ní senate náà tó wà ní Kàrẹ́ńbí tó súnmọ́ wa ń bí which is Ìpínṣàgbà náà then èèyàn tó jẹ̀bi bàbá tó bá pe gómìnà gbé which is Olúbàkà àwọn ọmọ ẹgbẹ́ tó yẹ kó bóyá ipa tó yẹ kó sà àwa ò lè sọ because wọ́n wá àdírẹ́sì wa kó sọ pé bíbá làwọn ṣiṣẹ́ dé bíbá làwọn rìn dé kò sírú yẹn ṣòwò ni mo lè fi sọ pé ó lè nípa táwọn kó táwọn ọmọ pẹ̀lú mọ̀ ẹ́ pé wọn ò lè sọ fún gómìnà àbí kó sọ fún commissioner for justice pé nǹkan báyìí ni àwọn ọmọ wa báyìí kan wọ́n báyìí ló ṣẹlẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn á ní say á ní weight àwọn kan wò pé kọ̀rọ̀ ẹ fi láti last year títí di báyìí ká má ti lè rí nǹkan ṣe sí pé àrò pé bóyá wọ́n gbé gbèsè tí rẹ̀ kan gbé ìyẹn làwọn fi rò bẹ́ẹ̀ because àwọn Fúlàní December first week of December ni wọ́n ti fà wọ́n mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ on no case submission náà fi fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ìsìgbà tó fi ń wá sàkó àti nọ́sàrà náà ti ń wá tó wá ń dìfẹ́ǹdì àwọn èèyàn wọn sọ ọjọ́ kan la kọ̀ dé ọjọ́ tó yẹ kí gbogbo apàdé kóòtù lárí pé wọn ò wá sí kóòtù ààrẹ anybody títí di bẹ́ẹ̀ bí ààrẹ IPO kọ̀ọ̀kan mọ́ ààrí anybody mọ́ ó kàn fi wá sílẹ̀ nìkan sí ọ̀rọ̀ kéèsì yẹn látìgbà. ok ẹ ṣe gan màá tún padà pè yín ẹ ṣé o. ẹ ṣé sà. yẹ kọ́ mi sà. òun lẹ ti gbọ́ yẹ gbogbo ọmọ Yorùbá o ẹ gbọ́ ni ṣé ẹ gbọ́ àníkan bí níbi tẹ́mi dìmú dáadáa wọ́n ní nígbà tí àwọn Fúlàní nílẹ̀ Yorùbá ó ní níbi ẹ̀yìn wọ́n ti pàgọ́ bẹ̀bẹ̀ ẹ̀ ti fẹ́ di ìlú nígbà tó pa ẹni tó fẹ́ pa tán pápákọ̀ wọ́n ti kó àwọn àmì bí àwọn àmì ti sọ̀ráǹdì wọn àmì ti di security wọn àwọn repentance Boko Haram that turned to Nigeria army ó ní wọ́n ti kó àwọn àmì síbẹ̀ àwọn àmì ti sọ̀ráǹdì wọn nílẹ̀ Yorùbá ni o kẹgbọ́ ó ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kó sọ̀rọ̀ tó jẹ́ ọmọ Ondo state wọn à ní sọ̀rọ̀ nígbà tí ẹ̀mí Yorùbá ò jẹ wọ́n lógún ẹ̀mí Yorùbá ò jẹ́ nǹkan kan fún wọn tí àwọn àgbà lélẹ̀ ṣé bí àwọn bàbá wa Awólọ́wọ̀ ṣe káràmásì kí wọ́n rèé ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú mi rèdí ikú ò mọ̀ pé ń tó dùn nípa ni àwọn bàbá yìí ikú wọn jọ̀gẹ̀dẹ̀ ikú wọn rèdí ikú wọn ò mọ̀ pé ń tó dùn ló ń pa ni ó yẹ kí ikú Abíọ́lá kó kọ́ yín lọ́gbọ́n ọ̀rẹ́ wo lẹ fẹ́ bá Fúlàní ṣe tó fẹ́ tó t'Abíọ́lá dí ìwo lẹ fẹ́ ní pẹ̀lú Fúlàní tó fẹ́ tó t'Abíọ́lá gbajúmọ̀ wo lẹ fẹ́ jọ ṣe papọ̀ pẹ̀lú Fúlàní tó jẹ́ tó t'Abíọ́lá at the end of the day wọ́n pa Abíọ́lá bí ẹni pa chicken wọ́n kojú Abíọ́lá sí òòrùn alẹ́ pápápá wọ́n kan spinal cord Abíọ́lá ńlá o Fúlàní ò ní bá yín ṣọ̀rẹ́ àṣedálẹ̀ ẹ̀yin dẹ̀rẹ́ lẹ́ ń balẹ̀ jẹ́ yìí ẹ̀yin dẹ̀rẹ́ lẹ́ ń takò orísun yìí ẹ̀yin dẹ̀rẹ́ náà ń lò yín pé kí orísun yín ọmọ ńlá làáfíà abomination ni kárí àgbààgbà àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àgbààgbà ilẹ̀ Yorùbá kó máa takò òmìnira Yorùbá kó máa sọ wípé ìran Yorùbá ò tíì tó láti ní òmìnira
ẹ̀já bí wọ́n léèrè kí lohun tó kù fún ìran Yorùbá to have independent tí ìran Yorùbá ò ní. Kí ló kù tó yẹ kí ìran Yorùbá ó ní tí ìran Yorùbá ò ní? Ọba ìlú ń jẹsẹ̀ Yorùbá, wọ́n ń gbé ẹsẹ̀ Yorùbá, àgbààgbà ìlú ń gbé ẹsẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ olóṣèlú wọ́n ń gbé ẹsẹ̀ Yorùbá. Ẹgbọ́n mu tí màá yẹn sọ, ó ní they have senators and they have rep tó jẹ́ pé tí wọ́n bá dá sí ọ̀rọ̀ yẹn máa ní weight. Àná ọba ìlú tó náà bá dá sí tó bá pe gómìnà ọ̀rọ̀ yẹn máa ní weight. Ó ní wọn ò dá sí ẹni àwọn tó ń wá láti Nasarawa wá ń ṣẹjọ́ l'Ákúrẹ́, wọ́n rìlíìsì wọn pé wọn ò ní ẹjọ́ jẹ́. Àjòjì ń jàre oní nǹkan nílẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ṣojú kàngbọ̀n wọ́n ṣe mú gbòkìlà wọ́n dẹ̀ ní pé tá máa ń pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n á jáde síta wọ́n ní àwọn rèé, wọ́n àrò tàtúbọ̀ tán, Ọlọ́run máa kó wa yọ, ìgbà díẹ̀ ló kù tí ìran Yorùbá máa bọ́ lọ́wọ́ àwọn àgbà òfò, àwọn àgbà alájẹnunulẹ̀ bí ẹdìyẹ, àwọn àgbà tí ò rántí ọjọ́ ọ̀la, àwọn àgbà tí kù lójú, akótilétà tí ń rungún, tí ń sọ òkò ìbànújẹ́ sílé bàbá ẹ̀, àwọn àgbà tó ń lùlù pé bámúbámú làwọn yó, bébí bá ń pọmọ ẹnì kọ̀ọ̀kan kò kàn wọ́n. Ìgbà díẹ̀ ló kù fún yín, ìbínú Ọlọ́run ń bọ̀, ó máa tó dé. Ẹ jọ̀ọ́, we need your assistance lórí níta dúró lé níta fi ń rìnrìn ìrìn àjò Yorùbá nation ni. Ẹni tó ṣe ń tó bàjẹ́ ń bẹ̀ ń tán fẹ́ ṣe, ó máa ná wa ní 350,000 naira. Iṣẹ́ Yorùbá la fi ń ṣe, èmi ò lè parọ́ fún yín. So we need your help, we need your assistance. Kí iṣẹ́ yẹn náà má bàa dúró, ẹ má jẹ́ oṣù yẹn, má jẹ́ rẹ̀ yìí. Àwa a ò níbì kan tá a lè sá lọ. Èmi á máa sọ pé not all of us that have opportunity, we have opportunity to travel out. Tí gbogbo wa bá dẹ̀ ní opportunity tá a bá travel out, a jẹ́ pé àdúrà àwọn ará bíbá ìgbà lórí wa nìyẹn. Wọ́ọ́rọ́wọ́ náà wọ́n àgbàlẹ̀ wa lọ́wọ́ wa, àná ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀. So Bàbá Èkìtì need your help. Ẹ mọ̀ pé mi ò ń ṣe bẹ́ẹ̀, I need your help. Kò síbi tí mo lè wá owó yẹn sí láti ṣe. Iṣẹ́ dẹ̀ ń bẹ lọ́rùn wa láti ṣe. Ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn Yorùbá lọ́wọ́. Kí eré ìje wa má bàa di ntó ń wọlẹ̀. Á dára fún yín, ojú òní tì yín. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé ojúmọ́ ayọ̀ lójọ́ mọ́ wa lénìí. A ó délé, ohun tó bá wù ọ̀tá kó ṣe, a ó délé láṣẹ Olódùmarè. Yorùbá nation, no going back. That is the only solution. Àwa ò ṣe pamọ́. Tèmi bá ń kọjá lọ ní ìgboro Adó, ní ìgboro Àkúrẹ́, Bàbá Èkìtì, mo ní lánàá, mo ní fídíò kan tí mo yìí máa ṣò fún yín níbi tí mo páàkì mọ́tò mi sí. Mo lọ ra nǹkan ni, ṣe ní ìjárùn. Àgbà tá à ń bọ̀ náà ni mọ́tò yẹn ní problem. Ẹni yẹn wá lọ sẹ́yìn gíláàsì, wá lọ kọ́ ń bẹ̀ pé Bàbá Èkìtì ènìyàn Sunday Ìgbòho ṣá. Wọ́n ti mọ̀ mí mọ́ Sunday Ìgbòho, wọ́n ti mọ̀ mí mọ́ Yorùbá yẹn dẹ̀ máa dúró láṣẹ Olódùmarè. Àwọn bàbá wa ò jagun àjàfẹ́ẹ̀lì rí, àwa náà ò ní jagun àjàkulẹ̀ láṣẹ Olódùmarè. Ẹ ṣáàjà ṣera wa lọ́kàn, kádẹ̀fù títọ́ inú rìn. Kò sí bí a ṣe mẹjọ́ rò tó, onílẹ̀ ló máa jàre, ọmọ onílẹ̀ ni ó jàre. Yorùbá, no going back o. Òṣèlú Nàìjíríà ò lè so èso rere fún ìran Yorùbá. Ìkáwọ́ ò lásọ̀ wọ́n ní tẹ́nítẹ́ní, àkókò rẹ̀ láti gba ogún ìní wa padà. The lost glory, àkókò rẹ̀ láti recover it back. Èmi àtẹ̀yìn dẹ̀rọ Ọlọ́run máa lò. A nífẹ̀ẹ́ nìkẹ́ni ṣàwátì nínú yín. Ẹ ṣé gan. Thank you.